yo be tebe le ya ma ye enu wo se bi be nya wo ni wo ma gwa gwa ni mo bo ma wo ni bi sia wo ko ni wo ji wo ni fi mo shi abu mo la ba shi amen ota amanya ba ya obi ha fi ku ni ya amanya ba ya mo ke chen twa shinya ni enu wo se o ba to ni bo to fi ko fi chan kwa ko ni iba pa ni fi mo ni e bo ya wo babu wa shije Nungua wala che Nungua gonti Lante Dzan we mache osuklote ulomo asafa chebe ke wo fun ulomo ke behenye lo go wa wo yife ne ba kushi bele ke wa atashen be wa tashin ye o manyimi eya ke bejano to ni atu keje blima shon ngogomo na wo inole wo ba shewo no ni won chano to beli wole keje blima dantu ye gamashi eye kusun krede ni ekenumo gbobulomo ye Nungua fi odana jo afish to beli wo fe wole Nungua jiga dangbe man kenklen ni bashe wajakuma biare na chole yake Ghana no hiwo gadangwe kusumu efe Nungua joshi dani maji efe joshi shike Nungua ba di shishi yake dantu ya kusumu krede ni fio yake kusumu me jino ni wachola yake tekamo dantu bajano tu yaga to beli wo fe wole ekani obi yake ekani bi a hu yake bi eshe ichu abenke numo gbobu ni ikele show biye e ake numo gbobu ba ji kuso shi kenklen dan ni wa cha wo ngere shi ta monde wo fe wo ba yi o dase to brin nye ga ka je shi ji gbobu mo ke dan tu ni di Lante Dzan we Mantse ke wo chi fe wo te gbobu ko emi e kusun krede na afi o ka je plema wa tu na ka kusun we ni amo biye nboni amo onwe yo wa to mo na fe eyi o manye mu no wo pe wona ya peshi e bi ene kusun ni kashi keje blima mene won chano niji tekomo ke ha gadangwe efe ke no wa je shishi pe keke dantu ba chano dan ga mashi baba na kan dibo ni kusun kashi ha wonu akeshi achie dates ye network say ano ke plama je ano mele wo manomi eko ake mokumoko bedegbe ye gadangbe efe mokumoko bedegbe ni eja date ni akabayi gbin na akabayi gadangbe afi efe ja Nungua gboburo mo ke danturo mo shi danturo mo wo be danturo mo bi ane ni Lante Dzan we Mantse le yimo ni domo shi ke ha danturo mo na ke fe ke kusunye date na ngwa gi am ko ha gadangbe bi enoji authentic noji date ni ma no kron ake afie eshe ni mo fe mo ba ni eyi ni wo chebe ke nyeme ni babuash babu mo shi o fa ne be fio mo yo ke ha wo mene bejano to e ni bo to du ka ida do le le di ma kalo so kalo le lo di obi bo ti Mantse be hin wo se Waya wakusu fi mo no afeni Lante okuka ni Lante okuka Lante Dzan we Mantse ye asiwe mi ye mase wasu wa fele go fi o ene yo ni me na me mi hanya mani Tumboni achohie aiwe lele wobuti babuko ni nomi bovumo chola ke a compare dates wokwe bi ni Nungua ke jo ikusun fi mochi
ke pi ni dantung wo ehino wo pute ko mi wana ke afine boni Nungua itu bagian itu ke boni Lante Dzan itu bagian itu fe afi pe wo manye budi no ya fi wo bi wo polo ma wo ko ni fote dum je wono ye afine ni radon yo ni Lante Dzan Ibadan ni safiri wure amasomo se ahun ikota ye de ke ha ga machine fe ni kota ahun e wan hanna numu be wure mo sitere lewu de compare ni compare ni amela be kote lewu de ko te la ka fecha ala ke be ese bi kote ye ni akabagba Lante Dzan ko ni gama mo fe yese ke kada mi fe the way was a wabili abashishi kuni yakufuna ake takomo la yaraba la hi kuma fe wala bili agba kon the way was a wache wa ye kuna be iha wala la yaku Amai Yokucho Yesu ena buena manya ade bankoto awo agbai Yokucho Yesu ena buena manya ade bankoto awo agbai Lekucho, Yesu, ena buena, manya, adibankoto. Mawo. Olana na titi agba koko eme. Anyaga sobi. Makolo ma. Koko je ma. Ode manya shite. Olana mi tin Salona. Ikeboni buomie nakanu yehu buomie. Koni abole ade sawa abokete. Bamayo. Basa babi ade. Koni abole ade sawa. Makonene makoni ma abokete. Bamayo. Kote babi ade. Makonene makoni ma. Akabali wo kade kwa mile. Natabao kabe kwa mimo. Agabo wo kabe kwa mimo. Natamine. Wo kabe kwa mimo. Natamine o. Natamine. Akanya waneke asate nyano bayiwaye. Akanya waneke asate nyano bayiwaye. Asate nyano bakasabi. Oma yensu yenti loko yemwe yemwe. Loko yemwe. Akamo mokomenya mo. Mokomo wani yawe mokomenya wo. Chalo manyaba. Ika uni ayu ana walada. Oja hanu wasika mo ni we hina no bi baba ho ye bi. Dani ma fo ni ma tem me fa na wo no class ye bi o wate numu ko to fiale o fu wo no ba fi fiawo ko ma ji mo ni o bi fe pro to wo fe
Lante Dzan kwa dako. Oya ishe ni numu domo na manu mferoli. Obe numu boyo ni. Ago. Agago. Kebe kenye mani. Ali. On the 1st of May, Nungua bowed down. On the 8th of May, you know, cheer. Or I think Sugo Potin, who are told that they stay in Shamon. The young get in Shamon, it was young when Lofoti, Cashpon Colo, was this side, the Modi, I'm a character, I'm a back on army. The Potio, I'm a down. And on the challenge, needed you on the 9th of May, Tadu Baptashi. Or back on the 1st Saturday of July. The 1st Saturday of July, and the following weekend, no babu back up on. Get up on the bar, down to Potier, then we get back home. Get down to back home, the bar, Gamashi. Potier, you, and the Gamashi, it is basic and rich affair and back home. Any trouble on it, I done with Chile, Boni Ababo Ade. On the 1st of May, I can't Mumbo Bogdelawe, a Moshpong, a Usu, a Clotte Babidi, Shikule, Blima, Obenesu, me while you are walking, or what the Audi, Nibomabu, Pedromi.
Isa mo di fẹ́ adọ́ mi. Aba ṣe àpòṣì. Wọ́n mẹ́yìn ẹ̀pá mi nù akẹ́ oṣù ẹ̀ mọ́kọ́ máa nù. Àtò oṣù yẹ kò sùn nù. Nù àfinẹ̀ mi numu bọ̀ kẹ́kẹ́ náà wẹ̀ tulu. Nkẹ́ pèrèkú òsèkà níjì oṣù kọ̀ọ̀tẹ́ wúlọ̀ mu. Àti àfinẹ̀ ndọ̀nù wọ̀ ẹ̀ má wọ̀ mọ́ simita ọ̀nù kẹ̀kẹ́ ọ̀bẹ̀lẹ̀ sùn ẹ̀ lọ. Kọ́kọ́ tẹ bọ̀ máa wù ẹ̀ lọ mi. On the first, they were free. On the 15th, you did run with Jeno, they were free. On the 22nd, you did run with Jetano. I blame a die, but I tried Baba Man here. They were free. Tom, I never. You were feeling the way you began. It was happening. You need to be a February. You were Ocean and the Nimakan. Who never to you. Ní Lante Dzan Mantse di èyí jẹ́ ní latẹ́tẹ́ òun fún bẹ́ẹ̀ lọ kẹ́ ní Lante ní ìgbà tó kọ́ fún ọkọ̀ níjì mákàlù sọ̀rọ̀ tá lọ èyí jẹ́ ní latẹ́tẹ́ àwọn àdúgbò ní gbogbo márùn náà náà mẹ́tò wíwò ní Dàntú Jásìtẹ̀ kẹ́ ní Dàntú Mantse que ni kanishiri ni Lante Dzan Mantse ni Lante Dzan Jásìtẹ̀ que ni kanishiri ni Lante Dzan ye amehie ila mo Dàntú na ko ni George ni no je machina ni me jera me chanao agado nani washite bobulomo bajalo netune eli washe wake bajalo tuwe bawo Lante Dzan we biye adi o ba domo bobulomo na ni watu wo ha medi to wake ha me wake ha nye ta manyaba Rade camera bi e ka be ko da be na program e wo fe ye to bele gba buru mo cho ye ni wi second 24th April reconciliation with ancestors keke first me keke bi ko mi ni keke no ochi mi ji mi te jete ni shamo keke no tuwe Lante Dzan we ba ji ikusumo shishi if I let me somebody. No, one in a Asian. Coach say, Obabo, immediate Amania, what are we, Nagi, Market, there are done. Ní Lante Dzan kẹ́sì bí yẹ́nyẹ́ Ìbàdàn níbi àbíyẹ fẹ́ wà lórí ọ̀dẹ́. Mo ní táyé fi wọn lẹ́nu ní ìlọ́jú wọ̀tẹ̀ fífẹ́ ìtawọ̀ tó ìtúwútú àmúlọ́lẹ̀ wọn náà kẹ́ jọ̀wọ́ edu ìgbẹ́jẹ̀gbọ́ yìí ìbàgbé ìrọ̀lẹ́ sisi. Ní mo fẹ́ wọn kọ́ ó ní fún sa àtàdé ìkó ní ìwò yìí ìfẹ́ ọjọ́ mọ̀ kẹ́ hàn bò. Káyìn yẹn ní tí wọ́n sùn mọ́nà ìfẹ́ ọ̀rọ̀ làmì lè gbẹ̀jọ̀ mọ̀ hàn bò. Lọ́wọ́ ẹ̀rọ sátì yẹ̀ bí ẹ ní ìlọ́jú ìgbẹ́ yẹn lọ́wọ́ àwọn ọkọ̀ tètè wọ sọlọ́ba Nungua ni ìyọ́wọ́ àgàdá ló fẹ́ àgàdá ló fẹ́ bá wọ́sọ ekùnbẹ̀ káàtì àgàdá ló sọ wọ́sọ ìbàdàn ẹsẹ̀ yìí àbí ẹsẹ̀ àtàyà àbí ńlẹ̀dí tàtí ẹ̀ ní ìyẹn àgàdá ló fẹ́ yìí. ìgbẹ́ yìí wọ́n mú kónò ló mú bọ̀kútì làwọ̀ tù dọ̀wọ́ wọn lọ sí jẹ́ ebi àná abẹ́nuwọ̀ yẹ bọ̀fún sáté ìwọ bọ̀fún mẹ́tọ́lẹ̀ overlord of Gadambe state ìtawọ̀ sáté yẹ bí ẹ. lọ́wọ́ yẹn fún ọjọ́ àwọn ọ̀dọ́ kí ní àwọn ọ̀rọ̀ akẹ́ wọ́n ní yẹn tó wọ́n náà mẹ́. kàn ní àmọ̀ sí yẹn èyí jẹ́ gẹ́gẹ́ nàṣà ìṣọ̀ làtìtì ọ̀rọ̀ dín làtìtì yẹn ní yóò bí àná ní wọ́n ta abẹ́gbẹ́ màtáànù ní wọ́n ta ṣé akẹ́ wọ́tífẹ́ ní wọ́n jẹ́ ẹ̀jẹ̀ wọ́n yá ajé fẹ́ẹ́ kò jí Gadambe la ní yẹ wọ́tí mẹ́kùmá mi mẹ́kùmá náà jẹ́ àfitì ṣé akẹ́ ní Gadambe la ìfọ́tò yẹn wẹ̀mí ní ìjẹ́ mẹ́kùmọ̀tìwà ní níbo máa wú ní di wọ́n ti jẹ́ Gadambe fẹ́ ti jẹ́ ìlànà ìmàṣì
ake gadame fe bayi ni bayi ki anano ni na gba ni wona yo gada bi ne ko ba don ni wa ene so le mo ke faita mo wala o ke wo ba fo si o ke wo wala fe ba fo asa fo le ha ma fe ma lo je ni be ni afi ni wo ma akọ ma gba debu to be ni mo be lu lo si je e ke fo yin adesi gadame fe yin la kai ke wo ko bi ane gadame ele to ko je gbo ma fe ja je kemba ni fe ba ka etinwa no ni bo ma wo je ko ti le wo si do bi wo fe wo wa don ele wo se wo ko ri be fi wo fe ta na bi siko wo sika mo dem ye aga go fi gara wo bi ye o fa je ga ma si bi te o bi je o su bi te siko me go me o je se ni a be kemba na mba do wọ́n mẹ́ni jẹ́sẹ́ kẹ́yìn òwò wí gàdá mi yẹ ọ̀dà mi ẹ̀dá wa part of eastern region ní ọ̀chọ́ jẹ́ eastern region bí àná wọ́n gàdá mi bí ẹ̀kú bẹ̀ hólò mọ́ àmì mi yẹ jẹ́ ní mímú bẹ̀ wúlò mọ́ ètò ẹ̀fà ẹ̀ṣẹ̀ akẹ́ mọ̀ fẹ́ wọ̀ ní ètò ìkẹ́jẹ̀ gàdá mi yẹ ní bí àná àti wọ́n bí bìrì àtọ́wọ̀ bí tá a kà á. Ìbámu mo dàgbẹ́ mẹ́ni wọ́n nyẹ́ mẹ́ni yàtọ̀ eastern region bí àyè làfẹ́ tó bá gbé gàdá mi yẹ yìí bìnrin àfi ní kẹ́jú wọ̀ fún wa ayakasi àmbáyé sàkẹ́ gàdá mi bí àmì àmbáyé wọ́n nyẹ́ mẹ́ni yẹ sẹ́fẹ́ wẹ̀ sùkọ́ mẹ́ni bẹ̀kẹ̀ bá ìfẹ́kẹ́ ní ìwé náà wọ́n tó ibi àmì àmìkẹ́ àmì ìhun méjì ní nyọ̀fẹ́ yẹ dọ̀jí àmì yẹ ìdẹ́ bí àmì yẹ kùtù yẹ fi mu náà àǹdí àmìkẹ́ yà dọ̀yí mu kò ní àfi yàrá àmì fẹ́ mu sí wọ́tà mẹ́ta ọkọ̀ yàrá yàgẹ́ wọ́n bó tẹ níbi wọ́n bó tẹ mọ̀nyé mi ṣùgbọ́n akẹ́ni àmìkẹ́ ṣẹ́ àwọn sálíwọ́n ti fẹ́ yìí akẹ́ àmìjì àmìhìn méjì ẹ̀fẹ́ kẹ̀jẹ̀ gọ̀jí àmì kẹ̀yà dọ̀yí mu ṣùgbọ́n wọ́n ti dá mọ́ ní wọ́n fún wọn tàbí ẹ̀ wọ́n tẹ̀lé bọ̀ wá dé mi ṣe lẹ́kànnì yóò wà ní mọ́tò kẹ̀rọ̀rọ̀ amẹ́tò náà wọ́n wọ́n tàbí ẹ̀ nà mọ́ wọ́n dé mi lọ́wọ́ àmìkẹ́ kẹ́jì wọ́n gbìnà fún tètè fún ẹ̀ amẹ́mbà kò ní bìnnìbì tẹ̀lé hàn wọ́n bọ̀ àmàmànyẹ kò ní abeti wọ́n fẹ́ wọ́n tàwọn ẹ̀dùnmátàánù yàtọ̀ ẹ̀dùnmátàánù nínú àtsá wọ́n fẹ́ wọ́n ìbàdàn ẹni wọ́n ṣe màtsẹ wọ́n nínú oṣù gbẹ̀tẹ̀ lẹ́yìn wọ́n tẹ̀yẹ̀ bí yẹn bẹ́ẹ̀ nínú ẹ̀dẹ̀ ẹ̀dùnmọ̀ náà ní ẹ̀mí àtsìdá yá máa mú ẹ̀fẹ̀. Twa no manya blawo twa no manya blawo chebe kenyeme mi hanye fe manye ye ke infe ni ba pe ye bi ye gadangwe te komo ne ye indamo numo shiche ni di kokuglo na ya pe ni nkashida ngamo fiamo ni ba bie me ni na igbe ababie namba bo ye radio no ke TV yin namba pele no ni afi no hu ame un shida eko ani na me no o fe wo ira don bẹ́ẹ̀ wọ́n kà sí da hàn ló mú lọ sí ká tó ìdòkú níbi òtí kò tó wọ̀ mí ẹni wọ́n ṣe ìfẹ́ akẹ́sí èyí méjì ẹ̀kẹ́ nílẹ̀ fẹ́ náà ìbá náà gbé kẹ́jì ní mo bọ̀ máa wọ kẹ́jì gbẹ̀ká ọ̀rọ̀ ẹni wọ́n ṣe ọba bọ̀ àgò ẹ̀hán ló mú kò ní gbé ṣe àwọ̀ kò ní wọ́n wọlé wọlé nù nìkan ìbò náà wọ́n gbogbo náà ìfẹ́ akẹ́ ní wọ́n yẹn mẹ́lẹ̀ àtẹ́jà wọ̀ bí wọ́n fọ́ ọba ṣíbí ẹ̀ kọ́ bá bó ti ṣé àwùlọ mi wọ́n yẹ sísọ́mọ fí òdu ẹ̀jẹ̀ lọ́ní bá pẹ̀ kàdá mi yẹ ẹ̀rọ kọ́jí máa wò bí ẹ̀ ní kọ́jí ọ̀gbìn náà nyẹlẹ́ ní wọ̀nyà ó fẹ́ bá bó ti kánsí rẹ̀ lẹ́kọ́ ní wọ́n súnmọ̀ sí lè mẹ́nẹ̀ wọ́n látẹ̀jáwé máa tẹ̀ kẹ́ ní kàníṣin kẹ́ jáde tẹ̀ bá dùn wọ̀nyí ọ̀ bá tutù ẹ̀lẹ́kẹ́ níbi ní ẹ̀rọ bá bu àgbọ̀n ànú mọ́lẹ́ gbé ṣe àwọ̀ àgbo Manyaba, ya fi gumi, manyaba, mo cheme nyero adon. Eni bawo na yo sami. Shake ni man bo dole ka wono ewo. Ona he bene oba pe. On shake wo mo. Yo ni mo denje aha wo jo mo. Wo ya ke ba fe wo to wo koko. De won di bru ga
kwa Nungua kama da labda kati shula kwa okutu jomo iyo osmono kajemwe fe annawo isabi ka Hawaii ukabia na fe wasa atokbelisa so bote mwote shimini yeka yiwa jongoda adrowo ya afe otuba hai ashwe abawo ni fotani ni biga ho anekwa yi bo agena ni akata yokono no wọ́n mú akátá àjẹyìn sátẹ̀ kẹsẹ̀ sọ́n gbélé anáwó mọ́ ṣé náà wẹ̀ gbélé sàmì akáwọ̀ pàtó gbélé yẹ̀rọ àdán kẹba ní ìṣọ́ káàmà ní abá ọ̀fẹ́ máa wúlò rẹ̀ lọ. Kanyo be dani agbako wo ba ti wo ben ke wo je ni boke copy francois ni ji Nungua mankalu sono talo ni wa gbasa ni bomani o ma ye jona bla buke meni nkwa wo fen ke gadan bibi fen blu nche ne ke kusu ne ke ehin chumo kun ehin kongbamo mnake kusu ne ji kusu krede ni cheme eto mi nchole ble matete ji wo ino ne dani ajishishi shi kaje bini gadan bibi yeni wo hishin ye niji wolangbo jeshishi ge niji mizrin shpono nu wo shi mizrin shpono ahun nu wo ba she bi anema na chola ke Ghana na kan bia mi ton ni dantu ke numbu bokete lawe chulu ni aje kusun fi mo she ni akaji shishi ni ona ake nungwaji mankenklen ni ba she wojakuma bia ne na chola ake Ghana nungwaji moni jo kusun efe shishi dani wonyeme gadangi majie amenyo se ake Nungua ke washiagba ja gadangbe mi yenyo no hewo ke Nungua je kusun eshishimpe meni cha se ke ha kusun efe moji gamashi shi ye gamashi ehun moni nyam hie ye kusun efe mo meji dantulo mo no hewo ko ba ko ngmene gbejano to we ke da gbejano to dani wo oba ni na ni se wo no dantulo mo ka kan ni be ahun ni se ya ke enuchumoji le ba kan ni be shike kan ni be pe asane chi benke gbabulo mo ye gbabu ko emi ko nu gbejano to e bo ni shika mo yo ha ya ke Nungua ba ji shishi ni agbena ke yiche ya shile ke totomo ko ya ba hu e ni abeti cheme ami ke jema woje ami ko na akwe na jaji fen da na ajepo na mo akebe gadangbe o mo oyelie ke kusun ni ji ple kusun e ni akeyo mo be biye boni dantu mole ke boni numo bokiti lawe mo fe eye mu nuhiwo abanya ya hie ntobini awio na ake lele first me kenklen Nungua ba wudi dominu niji kenklen ke wudi dominu niji kenklen keke no chie aha jente ni shamo ke aha afi jente ni shamo pe atan ino jupe be dantu baba shi keke egbelegbe ke ha gamashi kusun fe na ba fi be kusun eye mo yo inche mabi noko fiake ogbala ni amisa ochonwo won ni wonu sisi akashi ke atu ne ke kusun ne ehin ni bi san fe mo shi wo ba Nungua ni o ba bi sani wo bi mi gbala mo ni won ni kase mo keje mi bi ambe ni aba wa bele keje oyibi ke baba Nungua
ni safi ne ke no ko krere ko jekpo ni efe me akashi somoni ni shi no ye bi o ba gbla mi o chonwo bi an be ni o ye GBC ni o ka me nasare gba bi an be no yu ogbo na no nsu eshi ye bi na ka mi gbla mo o ba kase ni keje ni no eji o kari ni kashin keje tete je woyinoni ni ple kote alo ple kusun fe mo ni noji gadangbe wo ba ke wo religion nu wo practice o ni BPM ni ake abalaka wo ke gbejano to kokro me wo me pi ka me hie e fon shini amba kase boni yo wa e dro wo ni jo wa ake no fe no ni wota wo ake gadangbe bi ye wo kusun gbejano to na wo sumo ake wo ke numbo ba yue no ni hawo heto no ye wo no fe mo mi gadangbe bi ake wo gbejano to wo sole ake won ya ni wo ka wo sole atan won ya shia ni won bo ni yo wa ke yue mo aba yo be falemi ni gbofo chole faith gadangbe no ji wo ke numo yue no ni awon eto no amu no dana fanani no anu na ke wo ifa se ke wo mole ake block mi ke wo ke bodomo sojo gba oyun oye wono no he wo able wo mo ye Nungua efe ma ke no GBC hani mambi blue no shishan ke ada ibi e ke nunyo ke nu ba ye gbin yete hogba ni baba keje so a hogba ahun ele nu ni jinu ike ba hwehwe ya ke jema won ni aketun ni tumo ni ji ahele ye blofo mi won chole ake giver of rain ni ike nunyo no hewo ke kusun boni asane a fele ni afele ni kusun ya kan inle no le beni ada ibi ba fan ye antran yi ni ji oyibi epesin ke fan mi ele nungbo ni ji nungbo le ba hwehwe ni kejebe ni mi ake ni bote ko fi frankwa male na ele gbiko hoku ni ada ibi ba fan keje antran yi ni nu eshueshi ewo nu ele ke loto ni dane ebu ami dane ebu abi ne afine hu wosolomoji akeshi butun woji kusun eshi mene ni mene kusun ina fife babulo moke dantu ni Lante Dzan we bi ni wo fife fe ja wosolomoji akeshi fe ba ko England na kankata beni wo ba gbena ko ni dromo ni ke ni yo wo enwo keke wo dane ye o dase ni wo na ke wonu mo ehie kan ni eye wote yo nche bene ibale o afole kuku aka we anshon abaye afi awon se yue mo ni okeka nyamambi ye kenkle ni woje kuso nshi be ba afi eshishin aje gadangbe afi ke yegmene aje shishin wo wa pa gadangbe bi fe afai ni amemo amekusun mi amesumo amekusun eja ke noju no ni yose o kamu ko yese noju ni ke wa yose bo ake gadangbe fomo bi jibo ni je won ni wonja numo pleje no ani wo chole play o pleje atanu mo ni pleje fe le woja le wosomo nibi fe no na ni wo fi ofe ke han atanu mo ni yo onwe bena fe ni ekai woda ni domo ni keni ni keke gambe ni na ka domo ni keni eji eheko eji ake gan wonu fe no etoton won jajepo sibo no he bi ene ni o na ke o ya hin fi o no
bodo ba ko na bia na ehu jeme hu etu la kemba ewo ehani wonye wodomo shojo gba won pa bokete ke bote ke lante ke tete fe akeshi wo ke ko mi fi mo aji wo kusun ehinu wo gbe na hwehwe ni sa fi bo ne ba ni kusun fi mo ye gan na gba pi ni wo he no afini wo sole mo ji akeshi na ke na gba ine eko wo he no ni Yehowa dromo ni ke ni e ba ji eko no ma ye John Blau